Àkàngédé o, adé ní mo béèrè. Ẹ̀ẹ́dùn ọ̀dọ́mọ ọmọ sọ ìṣe ń bẹ ládùn ní àbí ń bẹ nílé. ACP, area commander jẹ́ ìbòde bàbá pèrè ẹ̀kọ́ ní àfidà lálẹ́ gàràgà. Adé ní yó, adé ní yó ọmọ bàbá ẹ̀rọ bá ní. Ẹ̀ẹ́dùn mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ọ̀rẹ́ akọni ńlá akíkan ọjọ́kùnrin lójú ogun ènìyàn àpọ́nlé ọdún ẹ̀ lóde tá wá bá ọ̀sẹ̀ o ọdún rẹ̀ ló sì mọ̀ bá wọn ṣe gíga la abọ́jọ́ gíga la aborùn ó nírẹ̀lẹ̀ láíláí ọmọ ọ̀gá sí ni. Happy birthday to you òjòjò nísọ owó kọ́mọ́lé náà jà kó lára ọ̀tá ń lé kó lára rẹ̀ ọmọ ọ̀lẹ́ onímọ̀ bànújẹ́ ìbànújẹ́ onímọ̀lẹ́ rẹ̀ oníbọ̀ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà rẹ̀ gbogbo àdáwọ́lé rẹ̀ ló máa yọrí sí rere. Edward ọ̀gbá ní fojúsunkún ọmọ onítànáwó sáré ọmọ lọ́rùn ọba àrídùnnú níyọ̀ ìbànújẹ́ òkè ló mọ lọ́lágbá ọlọ́run ọba òwò ti fayọ bẹ̀rẹ̀ ọdún èyí ó ní fìbànújẹ́ parí ẹ̀. Adéníyì mèébọ́ nínú rẹ̀ tó jẹ́ ní dámilọ́lá ṣẹ́kẹ̀jì rẹ̀ tí ṣe bẹ́bí òdì àwòṣepé mi sórí aago ó ní ẹ̀wá bá ń kọ́ nínú rẹ̀ ó níwà ààrẹ ọ̀gá rere adùn bá rìn ìmàtòsí adùn bá tán wọn náà only ACP jẹ́ bóde dàámi lọ́la ní ìtúndélé àwọn bàbá tó bí ọlọ́mọ gángan. Ondo ní ilé ọmọ amúlá méjì sójúṣe ẹ̀yẹ ó yẹ jẹ́rẹ̀ ilé àwọn bàbá tó bí ọlọ́mọ àkókò ọmọ olókè méjì ọmọ olókè méjì takọtabo lórí ara wọn ọmọ àrísù yọ ọmọ àríyàn ṣe bí ọba ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni. Oòduà rọ́wọ́ níjọ́ alágbẹ̀dẹ ò bá rọwọ́ mọ́ tọ́ lọ́kọ́tà láàdáa ni ọmọ lọ́nà oko wọn á ní ẹwà wà lágbẹ̀dẹ máa ló jẹ́ irin wa àgbẹ̀ rokoroko kẹ́ ẹ mọ̀ pé yẹn lágbẹ̀dẹ òrọ̀rin àgbẹ̀dẹ bíi ṣùṣù lọ́nà ọ̀tìrì kò ó sóríire wọn lè roko kò sóríire wọn lè yẹnà kò ó sóríire wọn lè ti gòdò ẹrú síwájú ẹrú onírè nírọ̀kọ́ ìwọ̀fọ̀ onírè wọn rà àgbàdà ọwọ́ ọmọ bíbí onírè wọn rẹ̀ mú sékélé. Adéníyì ẹrú sékélé ni wọ́n mú délé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan bá tètè wáyé ọmọ ẹni mẹ́ta ní bá máa jẹ́ o. Edward mbájọ́mọ alákàrà máa sì jẹ́ onírun mbájọ́mọ elékuru márùn-ún mú lọ sí ẹnu mbájọ́mọ alágbẹ̀dẹ máa sì finá máa dún lójú máa dún lẹ́nu màsàgbọ̀n sàlẹ̀ wórí nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Adéníyì ṣọ́ǹgbọ́n bí mo ti kò kẹ́ àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ Oòduà lẹ́yìn jẹjẹ ogun ni wọ́n kò kẹ́ àwọn bàbá rẹ̀ Oòduà pẹ́ẹ́pẹ́ yóò ní jájámọ́ owó jájá lè ní ọmọ pé níbodò ọ̀la ọmọ àwúrí torí ìran fínà ọmọ ẹlẹ́nu alágbẹ̀ ẹ̀ẹ́dẹ́m bá fínà wà ló ṣeun àìfínà wà ló ṣeun fínà bẹ̀lẹ́nu alágbẹ̀ ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dọ́dọ̀ èrò ẹ̀kọ́ mọ́nà jẹ́ bòde ni mo ń kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́ nínú rẹ̀ dání lọ́la baby of the house lọ́rọ̀ mi ìwà bí wọ́n bá wá bí ọ̀pẹ̀ta níkànnì ewì yìí kò mọ̀ wí fún wọn wípé èmi ni akègbè olóko méjì àgbẹ̀ níjẹ́ èmi làkọ̀kẹ́ Chanter ọmọ ìyìnlẹ̀ ẹ̀kọ́ bí ìṣẹ̀ṣe ọmọ àrójò òjò yìí ìjẹ̀bú ní sẹ́lẹ̀ àpò bàbá tó bí mi lọ́mọ ọwọ́ tún díjọ́ mi